ṣáájú ọ̀ni ó súnmọ́ kàdálà òní o ó súnmọ́ ọkọ ó súnmọ́ kílámì ìrọ̀lẹ́ kò lè gbé òkè òkì bẹ̀rẹ̀ ọmọ ṣì òkè lọ́bì ṣùgbọ́n kò sí gbàgbé gbogbo àjọ wà náà ni. Oni ibi náà bá pè lẹ́sílẹ̀lẹ́ wá. Ibi náà bá pè dọ́gba sí ní ìdọ́gba wá. Ìdọ́gba wá. Ọmọ bí ìbéèrè. Wọ́n pè wá sílẹ̀ wọ́n ṣàyẹ̀tò ọ̀dẹ. Wọ́n súnmọ́ kàdálà ọ̀dẹ. Wọ́n súnmọ́ ọgbẹ́. Wọ́n súnmọ́ kílámì rẹ̀ ní kò lè gbé o. Òkè òkìlẹ̀ rẹ̀ ọmọ mo ṣe òkìlẹ̀ mi. Ṣùgbọ́n kò sí gbàgbọ́ gbogbo wa jọ wà lọ́rùn. Wọ́n ní mọ́gílẹ́ lábì ìdájọ́ sí ìrèdùn bí ká máa ṣe. Ẹ̀yin ọmọ ti bá gàgà gáàsì ààrẹ. President gbogbo akílẹ̀ dàbí ìdájọ́ sí ìtọ̀rọ̀ bí wọ́n ṣe wà tí lè dàbí ká máa ṣe. Ọmọdé lè ẹ̀tọ́ ẹlẹ́gbẹ́ ní ìdẹ́bí kan àfipá. Torí ọ̀pọ̀ lè kájọ ní gbogbo pátápátá kí ó dàbí kájọ ṣe. Tó lè ju bí ká máa ṣe. Ọ̀gá ẹlẹ́gbẹ́ ní ìdẹ́bí kan àfipá. Torí ọ̀pọ̀ lè kájọ ní gbogbo pátápátá. Orí kò ẹ̀kọ́ sí dáadáa bá ti mọ̀ ìwọ̀n bá ara wa. Ọmọbìnrin àkí general commandant. Orí àwọn tọ́bí méjì iṣẹ́ rí wọn kan ìwà kan ṣoṣo. Àwọn iye jọjọ àìdè Fẹ́mi ọ̀rọ̀ mìíràn. Aládùn Fálànà ìyọ̀ Ṣẹ́gun dílé ètò. Ọmọ ọmọ àwọn ní àṣà lọ́rẹ́ jọ rẹ̀ ká gbà fà fúnra wa. Kátìjọ́ nílẹ̀ pọ̀ fún ọjọ́ ọ̀la àwọn tó tún bọ̀. Kí ló dábì kájọ ṣe ìgbà? Kí lè dùn bí kájọ ṣe ìgbà? Ọ̀gá lè bọ́ ní débi kan àfi parọ́. Orí rẹ̀ pẹ̀lú ẹ̀kájọ ní gbogbo wa pátápátá. Orí mi dọ́gbọ́n náà ti dàgbọ́ bí ìsúnfún ṣe. Mo dàgbà mo dológo ní mo ṣe. Omi ọ̀ríjìnà ọmọ mo ṣe. Tí gbogbo ayé fi dára mọ́ kiri mi kọ́ rárá. Tọ́pọ̀ gbogbo authorities máa wọ́n tó kọrin òun ọ̀bá lójú rẹ̀. Ilé dàbí kájọ ṣe abúlé. Tó lè dùn bí kájọ ṣe àdéhùn àìní. Ọ̀gá olóògbé ní débi kan. Ẹ̀kọ́ àwọn àmì ilé kájọ ní gbogbo àpátápátá. Tòbí gbogbo bò ti dàgbà, ìṣọmọdé, òun ló lórí ìlàgbọ́ ilé òun. Ìbálòpọ̀ gbogbo ti dàgbà, ìṣọmọdé, òun ló lórí ìlàgbọ́ ilé òun. Omi mi ò lè rà lábẹ́ àjùbọ́lá kí n má tẹ̀rí bá. Mi ò lè rẹ́ṣọ fásáìdì kí n má tẹ̀rí bá. Ìwọ ni. Omi ò lè rà lábẹ́ àjùbọ́lá kí n má tẹ̀rí bá. Mi ò lè rẹ́ṣọ fásáìdì kí n má tẹ̀rí bá. Ẹ̀mọ́ ni ọ̀gá mi oṣù bá mi sáìdì. Sáìdì wọlá. Wàlá, sàlá,
wọ́n láì tààrà ìrọ̀gá mi lọ́la bí mi bá súnmọ́. Ó sọ fún ọ̀gá mi lójú bá mi Sáyidì wàláì tààrà ìrọ̀gá mi lọ́la bí mi bá súnmọ́. Ọmọ ẹ̀gbọ́n mi làwọn méjèèjì torí wọ́n jọ ọ̀nà ni àti pé fújì music tún ti wá di àtúndí ìyá ti dà tó kó ọbẹ̀ ti dà tó ń sè o ọmọdé aláyọ̀ ẹ̀jẹ̀ tó máa yọ̀ ní tiwa ọ̀bí báyìí kò máa sí tètè gbogbo ẹ̀yìn alárèéká ẹ̀jẹ̀ lọ́mẹ̀ṣẹ́ ní ẹ̀jẹ̀ tó wà bẹ́ẹ̀ ọdún bá a sì jíbọ́lá wà sọ́dọ̀ bí wọ́n fi jíbọ́lá bá a sùn bàbá àbáraka. Mo sọ fún báyìí mẹ́rin, ó ní kó má fi wà sókè pàṣẹ o. Ìgbà mẹ́rin ló lè mọ̀ ọ̀gá ọ̀gá bá. Ìgbà ẹni ẹ̀, ìgbà ìwé lè ó dùn mọ́, ọmọ ìwé lè ó dùn mọ́ o. Ìwé lè ó dùn mọ́ káfí dàgbà tó. Ẹ̀jẹ̀ káfí bàbá wa lò kájọ kan. Káfí náà kan káfí kó yàpọ̀ kájọ ọ̀rẹ́ o. Àṣèrànlọ́wọ́ mẹ́ni dábàá mọ́ kó lè gà á. Bàbá ṣe ra wa ká fọ̀dà sáàdì tàbí ṣe iye àwọn àgbà wọn bọ́ wọ́n níjà òye bímọ rere ìjọba nìkan ni. Pápá torí pé àná ti lọ ìpínlẹ̀ lókun tá lò lọ́rùn láti ṣètò láti wá. Gbogbo ẹ̀kọ́ tí mo rí kọ́ látàná lóbi wúlò fẹ́mi ní ọjọ́ èmi. Àṣepamọ́ lè máa dìbò dọ́là èyí tá a bá ṣe sílẹ̀ tó tẹ̀lé làṣepamọ́. Ọlá tí wà sáàní àwọn ọmọ wa ara ìlà sáàlẹ̀ èrè takọjọ àṣàṣàṣì ṣiṣẹ́ táwọn ayé mi fẹ́ràn wa ìyẹn làtúbọ̀ tọ̀ ọmọ ènìyàn nìyẹn. Ó bọ̀ ọ̀rọ̀ bí wọ́n ṣe wá àdìpá ọlọ́run wá ṣe fi wá ṣàwátì o. Ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn pápá kọ́lọ́run wá ṣe fi wá ṣàwátì a. Babalaba students àwọn òbí kọ́ ẹ̀ sáyé arábìnrin káyé má padà tiwa kan tiwa. Ọlọ́run wá ṣe fi wá ṣàwátì o. Àwọn òbí kọ́ ẹ̀ sáyé arábìnrin káyé má padà tiwa kan tiwa. Ọlọ́run tó dákọ̀ ló máa dákọ̀. Ìyáyọ̀ ọlọ́run tó dákọ̀ ló máa dákọ̀. Ẹ̀yin orí ni kálẹ̀ ó lè fúnra wa ó dà wá pọ̀ o. Àtàwọn tí ṣẹ̀dá wá pọ̀ o. Ọba má jẹ́ ká padà lọ kára wa. Ọlọ́run máa ṣe fi wá ṣàwátì o. Àwọn oníkọ́yìn sáré ara mi. Aráyè bá padà tí wọ́n fẹ́ fi wá. Ẹ̀rí ojú méjì lẹ́nu ọ̀bẹ wọn dá mọ́ láyé gbà. Ọmọ bẹ́ẹ̀lẹ̀ ojú méjì lẹ́nu ọ̀bẹ wọn dá mọ́ o. Olójú kan tó mú ojú nígbà wọn fẹ́ yọ o. Káyé má fẹ́ nu rẹ́bà wá jẹ́ ẹnu tó dùn tó jẹ́ ti yọ nígbà tí sọ ti wá. Ọlọ́run máa ṣe fi wá ṣàwátì o. Àwọn onígbà ìsáré ara mi aráyè bá padà tí wọ́n fẹ́ ti wá. Ìdájọ́ orí ni òṣèlú bá máa ṣe ọwọ́ mi sọ̀rọ̀ sọ̀rọ̀. Ọlọ́dẹ ti dé, àgbàdo kìíní yìí, ó ti bá lọ. Àgbàdo kìíní ní ọ̀rọ̀ tó gbọ́dọ̀ ti lọ wí. Ọba yàrá. Ìgbàsọ̀ àlàyé bá bá ṣe sọ̀tà.
Thank you.
pápá pàtó ọlọ́run wọ́n lè wà láta lóṣù. Ìdè gbogbo ṣáná ìdè ṣáná àtàwọn ẹ̀dàs àtàwọn kọ̀wádàs. Ẹjọ́ kí lọ́wọ́ ẹjọ́ lọ́wọ́ ìyá mi lọ́wọ́ tọ́gbọ́n. Òṣèlú gábí àdó òkú kalẹ̀ ẹ̀jọ̀jọ̀. Wọ́n làbí yẹ́gẹ́ ṣáná. Wọ́n sì kú kalẹ̀ òkú bàbá owó pọ̀. Wọ́n làbí wọ́n sì kú kalẹ̀ ẹ̀jọ̀ sọ́fà. Wọ́n làbí kúrò kalẹ̀ ẹ̀jọ̀. Lọ́kọ̀ sọ àdáńdá ọmọ bàbá tó lówó òkú. Bàbá ló kọ̀ mùsàlá àbáńdá ọmọ olórí alẹ́ ọ̀dọ́gbọ́ olórí ọ̀pá púpọ̀ ìfẹ́. Onígbàre wọ́n yẹ olórí alẹ́ olùgbàre. Owó kan tó bá ṣe ara wà nínú òkèdè. Ọ̀tọ̀ bá ṣe bá olùgbàre. Olùgbàre jẹ́jẹ́ ẹgbẹ́ tí èmi gbóná ṣẹ́wà olórí abẹ́lẹ̀ ìlú báyìí oṣù. Olùgbàre ìkàtọ́ tí owó ìlú àbọ̀lọ́wọ́ ọ̀dọ́gbọ́gbọ́. Àpótí owó gbogbo brandi jẹ́rẹ̀ alẹ́ ìlàgbogbo. Olórí abẹ́lẹ̀ ọ̀gbọ́gbọ́ àdúgbò àwọn ọmọ àbẹ̀gbọ́gbọ́. Ìyá bá wọn bẹ̀rẹ̀ lọ àkókò olóso. Ẹ bá ìtọ́jú bàbá lára sí ẹ̀. Èkó wà. Èyí ti yá ẹ̀fẹ́ lọ́mọ ẹ̀fẹ́ láti dé. Olùgbàre onígbọ́pọ̀ létí wọn. Wọ́n ní ọmọ dàbọ̀. Bàbá náà ló kọ́ sí. Onígbọ́pọ̀ létí wọn. Wọ́n ní ọmọ dàbọ̀. Olùgbàre ó tún gbọ́ lórí wọn. Wọ́n ní ọmọ dàbọ̀. Ọmọ sọ̀rọ̀ lójú ọlọ́gbà àtọ́lọ́gbé. Ayé ti láyé jẹ́ ẹ̀lọ́gbọ́n. Àwọn ọmọ kàlàrú láti ìlú ọ̀dà, alájẹ ẹ̀dá láti ìlú ọ̀dà, olùdí ọ̀dà mẹ́rin alẹ́ ládé ìgbẹ́. Olùdarí, ìyẹ́pẹ́ mẹ́tẹ́ ní ìlú àkókò ṣe.
ṣẹlẹ̀ ìgbà gbogbo pátápátá ẹ̀jẹ̀ máa yọ sí àwọn ọlọ́jọ́gbọ́n máa ti ká àtẹ̀tẹ̀ olùkọ́ ìlọ́wọ́ tí ó kẹ́ ẹ̀ tó ṣe. ẹ̀jẹ̀ sí àyè ṣe ẹ̀jẹ̀ àwọn ọ̀gá ẹ̀ dáadáa. Ìjọba ìṣẹ́lẹ̀ ó bá dodo agbègbè ológun gọ́ọ̀mẹ́ntì agbègbè ológun gọ́ọ̀mẹ́ntì tó OPC àti àwọn ààrẹ pọ̀ ọlọ́dúnmá olùkọ́ bẹ́ẹ̀dà pátápátá ibi bàbá pọ̀ lórí. Àní fi ìtẹ́lẹ̀ ìyá mẹ́rin ọ̀tọ̀ ọ̀pẹ́ ẹ̀kọ́ sí àwọn àtọ̀wọ̀ kó sí wọn. Ṣáná Adédọ̀yé kú gọ́ọ̀mẹ́ntì tó bí sí Nàìjíríà dáńsì. Bọ́lá náà kò tí mọ̀ ọ̀rọ̀ ní ṣe. Ó máa ṣe lágbètò ìwọ rárá. Alákòóso máa ń tó tẹ̀lé tó ń ṣe mọ̀. Tó yẹ balasa àbẹ̀yà àbẹ̀kí. Tó yẹ balasa àbẹ̀yà àbẹ̀kí. Alákòóso ìyẹn bàbá kí á bẹ̀rẹ̀ láàrin. Oṣù alágbètì wọn ní ìlú gbogbo kàwé bọ́lá. Ìwọ̀n bí ó ẹgbẹ́ tó ní àbẹ̀wọ̀ tó tu. Ẹgbẹ́ tí wọ́n àwọn kí á bẹ̀rẹ̀ ní ìlú dandan. Àlàyé ọlọ́rọ̀. Ẹgbẹ́ kan máa fẹ́ mi lóra àkókò ṣe. Ẹgbẹ́ tó ní àbẹ̀wọ̀ àkókò gbogbo. Àpótí àṣírí ni ẹ̀kàgbẹ́. Ọ̀gbìn ìkárá jẹ́ adámọ́kú.
ti gbé wọn náà tó bá ọmọ bá tó bí a máa yá. Orí ìyàbọ̀ bí o jẹ́ náà ẹ jẹ́ wọn. Ẹ bá gbé sí àwọn náà lọ sọ́wọ́. Ṣíàmá Agége local government OPC Gani Adams. Abudu káyà sí fún ọ̀gá. Àdùbárì. Àdùbárì káyà sí fún ọ̀gá ṣe ọ̀gá. Ẹ bá gbé sí àwọn náà wọ́n lọ́wọ́ ní. Àwọn làǹdóòdè náà ti là torí ọlọ́wọ́ wọn bá. Àdùbárì ọba. Lẹ́yìn gbogbo náà ti là wá tó lè máa tó gbogbo ẹ̀dá pátápátá. Ìyá ọ̀dọ́ ọba ọ̀dọ́ dáadáa. Lórí bá ọ̀dọ̀ bí bọ́ mi sọ. Up
wọ́n lò ó tó ń bá wọn tó rò tó ń bá wọn tó rò. Èèyàn bí sí bá àwọn ọmọ tó bá rẹ̀ lọ, òyìnbó tó ń bá wọn tó rò. Èèyàn bá rí wẹ́bsáìtì ló ṣe. Ọmọdé lọ kí ní ìṣe. Ojú ọ̀nà ó sọ fún kálẹ̀ lórúkọ. Bàbá àbúrò ọmọ bá fún kálẹ̀ lórúkọ. Ọmọ díẹ̀ olóyè àbálọ̀ ìfọ̀kọ̀. Tí bọ́ọ̀bọ̀ ìyọ̀pọ̀nà rí ọjọ́ tí mo yá àbálọ̀ lórúkọ wa. Bàbá ó kú kálẹ̀ yóò ṣe. Oṣù ọ̀gá ọ̀gá kú kálẹ̀ lórúkọ. Láti ti ṣe sáré tó ń dúró.
tó sì súnmọ́ bí lọ́wọ́. lọ́jọ́ mi rà ló yá ọ ọmọ tó máa tó sáńpẹ̀ lágẹ̀rẹ̀ ojú èkó. Ṣàmánù OPC bó bá débi jẹ́nẹ́ra lẹ́ẹ̀mí ṣíṣká sísè ń jẹ́ àmọ́ mi èmi bí omi kan ní lẹ́tọ̀ pátápátá ó ṣe sọ tó wá tún bí ilé o ó dàbí ìdí àlè àwọn òye òmẹ́lú àlọ́ òlòdì ó ṣe ṣàtúnṣe ṣubú ìlú bàbá ìyá ló bá sùn. ó yọ gbajúmọ̀ àjùmọ̀ gbogbo ká. bájọ́jú àjùmọ̀ àjùmọ̀ àbí káwọn ọ̀gbìn sùn. ọba gbogbo sọ fún. ó bá bẹ́ẹ̀ ní àlè àgbò ṣàtúnṣe ṣubú ìlú.